Ìwádìí kan ní bí ọdún 5 sẹ́yìn fi hàn wípé àkójọpọ̀ àwọn ọmọ tí ó ń ṣe ìtọ́jú fún àwọn àgbàlagbà wa ibi tí wọ́n pọ̀ sí jù ní orílẹ̀-èdè United Arab Emirates UAE. Ìwọ̀n tí wọ́n sì fi wọ́n ni wọ́n pè ní PSR Potential Support Ratio. Títí UAE sì jẹ́ 91 91. Títí orílẹ̀-èdè wa Nàìjíríà níbí ó jẹ́ 19 ó lé díẹ̀ 19.4. Níbo la fẹ́ gbà báyìí ẹ̀yin àgbà wa? Ta ló fẹ́ jókòó tọ́jú wa? Àfi kí a gbárùkù ti ara wa o, kí a tètè ṣe ìpèsè ìlera àti àlàáfíà fún ọjọ́ iwájú wa. Ìrọ̀rùn igi ṣáà ní ìrọ̀rùn ẹyẹ. Ẹ dá sí o. Ẹ̀yin àgbà tí ẹ sì ní àǹfààní ní ọ̀nà kan tàbí òmíràn láti lọ síbí lọ sọ́hùn, ẹ dá sí ètò ìrànlọ́wọ́ àwọn àgbà bíi tiyín o. Ẹ̀yin tí ẹ sì ní okun, ẹ ran àwọn ẹgbẹ́ yín tí okun wọn ò múnádóko tó mọ́, ẹ ràn wọ́n lọ́wọ́. Bóyá ẹ ń lọ sí ilé ìjọsìn ni o, tàbí ìpàdé ibì kan, tàbí ẹ ń lọ sí ibì kan tí ó máa wúlò fún àwọn àgbà bíi tiyín tí wọ́n nífẹ̀ẹ́ sí, ẹ yá ọ̀dọ̀ wọn láti fi sùúrù mú wọn dání. A ti rí wípé ọ̀pọ̀ nínú àwọn ìpèníjà tí ó ń dojúkọ àwọn àgbà wa tí ó ń kóyan wọn kéré kò tó nǹkan o tí a bá péjọpọ̀ láti wá ọ̀nà àbáyọ sí i. Bẹ́ẹ̀ ni, àìsí ń bẹ̀ ṣáà ni àìbá wọn dá sí i. A sì ń pé gbọ́n ni, a kì í pé gọ̀. Kí gbogbo wa jọ gbé ẹrù yìí o, ẹ dá sí ètò ìrànlọ́wọ́ àlàáfíà àwọn àgbàlagbà bíi tiyín. Yóò jẹ́ ti àdúgbò ni o, tàbí ti ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ dá sí i. Àgbà kò ṣeé dá dì o. Bẹ́ẹ̀ ni. Fún àwọn àgbà wa kan, a kò gbúdọ̀ ṣe bí ẹlẹ́dẹ̀ tó ń pàfọ́ tó rò wípé òun ṣoge o. A ò gbọ́dọ̀ tàn ara wa jẹ. Bí nǹkan kò bá lọ, kò lọ déédéé náà ni kò lọ ní jẹ́ bẹ́ẹ̀. Bí wàhálà bá ń dojúkọ yín tàbí ń dojúkọ àwọn ọmọ yín, ẹ má dákẹ́ o. Ẹ̀yin àgbà wa, ẹni bá nílò ìrànlọ́wọ́ kí ó béèrè o. Ẹ má fi ìtìjú kárùn-ún. Pẹ́pẹ́ sí, wọ́n á máa fojú burúkú wò mí. Wọ́n á máa sọ̀rọ̀ mi bákan. Ọ̀hìn, ẹ sọjú nù o, kẹ́ fọ̀pá rìn. Bó bá dákẹ́ àti tara rẹ àti ti gbogbo ayé ni yóò bá dákẹ́ o. Sọ̀rọ̀ sókè. Ní àjọ Mopcare, à ń ṣe ìgbìrò, ìkọ́ni àti agbátẹrù ètò ìtọ́ni sí ìgbé ayé rere fún gbogbo ènìyàn tí ó wà lẹ́nu iṣẹ́ kan tàbí òmíràn. Àwọn ẹ̀kọ́ ìṣíníyè ìlera wa lóríṣiríṣi wà fún àwọn ilé-iṣẹ́ aládàáni, ilé-iṣẹ́ ìjọba, àjọ lóríṣiríṣi, ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè gbogbo ènìyàn, ìyẹn láti àwọn ọ̀dọ́ títí di ọjọ́ alẹ́. À ń ṣe àkópọ̀ ìkẹ́kọ̀ọ́ fún àwọn tí ó ń ṣe ìpalẹ̀mọ́ ìfẹ̀yìntì tàbí àwọn tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yálà bóyá ti aládàáni tàbí ti ìjọba. A sì tún ṣe agbátẹrù ìtọ́jú ìlera àwọn àgbà yálà ní ọ̀kọ̀ọ̀kan tàbí ní àpapọ̀. A jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àjọ tó ń dá sí ètò ìlera àwọn àgbà káàkiri. À ń ṣe ètò ìlera ti gbogbogbò lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ti gbẹ́nu lé ọjọ́ alẹ́ tàbí àwọn tó ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀. Ẹ kàn sí wa lórí ààyè ayélujára wa www.mopcare.com. Ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa.